tó bá ń ṣe prógrámù mi yìí o ò ní sunkún lórí ọmọ. ìwúlò ìtọ̀dájí bá ti ń lo ìtọ̀dájí fún ìyọnú àti ìfẹ́ràn àti ìwọ tó bá já sí pé wà ń bí iṣẹ́ kan wọ́n wá ń kórìíra rẹ, ìwọ tẹ́ràn kórìíra ń bẹ lára rẹ káàkiri gbogbo àgbáyé, l'Amẹ́ríkà ní Canada ní gbogbo olúkìlú tó bá wà bá ń dán rẹ́mẹ́dì wò. ìtọ̀dájí rẹ pẹ̀lú omi tó bá mọ́ àti iyọ̀ bá ń dà papọ̀ sínú omi tó bá mọ́, bá ń ró papọ̀, wá dà níyàn sí. ọjọ́ 5 ló lè lóṣẹ́ yìí. tó bá ti ṣe bí ọjọ́ 5 ìwọ gan tó bá ń ṣe lọ́wọ́ wàá ipò nífẹ̀ẹ́ filẹ̀ mọ́. àmọ́ tó bá jẹ́ mùsùlùmí lẹ́yìn ìgbà tó bá ṣe tán kókóló àwùzù bí rọ́bì nọ́ọ̀sì ké méje péré síbẹ̀ kó wá fi wẹ̀. tó bá ti wá fi wẹ̀ yẹn tó fi ṣọ́ra yẹn, má lo ọṣẹ dúdú o, ọṣẹ funfun ni. tó bá ti wá fi ṣọ́ra yẹn, wá gbìyànjú láti bá ń jẹ́ kí omi yẹn gbẹmọ́ ẹ lára. mo búra lórúkọ ọba tó dá mi, inú ìdè ló wà ní, bóyá èèyàn kan dí ẹ mọ́ inú ilé kan ní tó rí bí jáde, ṣáà ti rárá bá ń dán rẹ́mẹ́dì wò, wàá bọ́ nínú ìdè yẹn, ayé ò sì mọ yọnu sí ẹ. gbogbo ẹran kórìíra inú ayé rẹ yóò bẹ̀rẹ̀ sí dùn gbàgbé.